Iṣẹ́ àgbẹ̀ kan ní ara iṣẹ́ tí every Yoruba community tó máa ń ṣe. So orí ẹ̀ tẹ́ bá ń gbọ́ tí Yorùbá bá ń kọrin, ẹ máa gbọ́ iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilé wa. So lénìí ní ìlú Ogbooro a máa lọ sí oko odò ọba láti lọ bá wọn ṣiṣẹ́. So ẹ bá wa ká lọ. Oluwakiri náà ni o. Àti ìlú òun lẹ ti wá gẹ́rẹ́. Àti gbogbo olú àti wá. Kò sí ìlú tá a lọ. Ẹ fún wa kan. Ṣé ẹ jí sọ bí fún yín? Níbi tá a mọ̀ ń sìn kó àwọn ọba tó bá kú sínú. Ẹ kámẹ́rà rẹ̀ dáadáa. Ẹ ti rí àwọn òkú àwọn ọba nínú. Ọba tó kú kẹ́yìn ni wọ́n kọ́lé fún. Orí ni. Ọba yẹn náìsì ni ẹ o. Olówó ni. Bóyá kọ́ náìsì kámẹ́rà mi ní sọ̀rọ̀. Adédòkun kọ́ ni. Adédòkun ní jẹ́ ọba ni. Òun ló kú kẹ́yìn lọ́gbọ̀rọ̀. Tádé òfin orí òye. Ọba yẹn pẹ́ gan. Ọba yẹn ọpẹ́ náà láti 19 kí ni mo rí pé gbogbo àti wọn pàṣẹ secondary school mi 6 years. Ọba ń bẹ ọpẹ́ ẹ ṣeun ní sòfò sẹ́ẹ̀tì àwọn Aláàfin gẹ́gẹ́ ni ẹ sì mọ̀ pa Aláàfin tún ṣáájú rẹ̀ kù. Ìyẹ́ wo ni kábíyèsí ìwájà? 2018 kan ni Ọ̀ṣájú Aláàfin. Kò ní 2018 àdé. Ṣé ìdí àbí 2019? Bóyá 2019. Ó ṣáájú Aláàfin. Ó ṣáájú Aláàfin. Ó ṣáájú Aláàfin. Iṣẹ́ Aláàfin. 2 years. Ó ṣáájú Aláàfin. Ọdún náà kò sí. Ó lè jẹ́ bẹ́ẹ̀. Lórí ọba tí bẹ́ẹ̀ nísìnyí ní ti ọdún kẹrin lọ báyìí. Ọdún kẹta ni ń lò lọ báyìí. Ọ̀nà ẹ̀wọ̀n ti fà náà ní ìjọba gidi nìyí. Ṣé ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe wàrà fílàní? Wàrà sóyà bẹ́sẹ̀ ṣe mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe. Mi mọ̀ bá yín ṣe. Gbogbo ẹ̀ láàbò tẹ̀lé lónìí. Ṣé ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń hó yẹn gẹ́? Mo mọ̀ bá yín máa ń wò. Ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń hó yẹn gẹ́? Bí wọ́n ṣe máa ń hú sùn kọ́? Ẹ lè mọ̀ àwọn kẹ́nyẹ̀ wa bẹ́ẹ̀ ni wọ́n bá níbo làwọn ti ká sùn. Ó dáago. Ẹ̀rù ń bà mí. Mú wọn lóko tí. Ẹ̀rù ń bà mí o. Torí wọ́n wá ní ìgún rí. Ẹ̀gún rí. Bẹ́ẹ̀ mo sọ, òní ní sẹ́gun bó ṣe wà yìí. Ní purọ́, ìgún rí. Yes, sir. Tọ́ka bàbá yẹn sọ bá fẹ́ ṣe. Ẹ tọ́ka bàbá lè rí. Guinea, okay, millet ni o. Yeah.
Àgbàdo la fẹ́ wọlé ní báyìí. Eléyìí ò yọ ọmọ dáadáa. We are going to be harvesting àgbàdo. So àwọn tá a dẹ̀ jọ máa ṣiṣẹ́ ni. Ẹ̀gbọ́n ìlú rèé. Àwọn gbàdo ni. Wọ́n ti disturb wa dáadáa nínú márúwá. So, this is Koyum. Ọ̀gá lóko yẹn. Afúyẹ́ wà lẹ́yìn ẹ̀. So bàbá olóko gangan lélẹ̀ ẹ̀yà. So teacher ni wọ́n o, entrepreneur ni wọ́n, but wọn ò fi ṣe àgbẹ̀ ṣeré. So kẹ́lẹ́ mọ̀ bí àgbẹ̀ ṣe wà very very important sí wa sí nílẹ̀ Yorùbá. So àgbàdo wọn la fẹ́ máa ó lè ní. Ẹ máa rí pé this is mixed farming. Wọ́n gbin àgbàdo papọ̀ mọ́ ẹ̀gẹ́. So just to save land. So iṣẹ́ ta fẹ́ ṣe lé ní nìyẹn. And the cost of production too. So this is where we'll be having much fun today. Àbí báwo ẹ̀gbọ́n? Bẹ́ẹ̀ni, so bí ó ṣe wà yìí sí, tó wá já sí pé àyè tó wà, a lè combine nǹkan mẹ́ta. Tí ilẹ̀ bá wà fertile, a lè combine nǹkan mẹ́ta lórí ilẹ̀ yìí kan ṣoṣo. A lè gbin ẹ̀gẹ́ ìbáṣe ẹ̀gẹ́ báyìí. Gbogbo ẹ̀gẹ́ tẹ̀wọ̀n yìí sí nǹkan tó ti di oṣù mẹ́fà. And by next year, gbogbo eléyìí ó ti di ọbẹ̀ nìyẹn. Tẹ́pọ̀ náà ti máa tó wú. Ṣé irú àgbàdo eléyìí tí ó wà ń bí? Àwọn àgbàdo olóṣù mẹ́ta lélẹ̀. So a ní olóṣù méjì tó yẹ pé before oṣù méjì ó ti dóúnjẹ. So àwọn eléyìí olóṣù mẹ́ta ni wọ́n. A ti gbìn láti bóyá ẹ sọ pé oṣù keje báyìí. Ìbẹ̀rẹ̀ oṣù keje la gbìn. So èní tí ó já sí pé oṣù kẹta òun ni ó ti di gbígbẹ báyìí. So bí a ti máa ń ṣe nìyẹn. So àwọn workers kù tó ń bọ̀ wá lẹ́yìn. So àwọn náà máa wọko ní àìpẹ́ yìí. So picture lóko yìí àwọn eléyìí là ń pè ní solo. So a ní àwọn white nínú oko yìí kan náà. Àwọn èèyàn tún máa ń combine soya mọ́ nínú oko àgbàdo. So gbogbo àwọn tó jẹ́ pure white àwọn type ẹ̀ ni àwọn ilé. So bó ṣe wà nísìnyí tí a bá fẹ́ kí àwọn ẹ̀gẹ́ tó wà níbí ó lálàáfíà, níwọ̀n ìgbà tá a bá ti ṣe léyìí tán ó di dandan ká ṣe clearing pé a máa remove àwọn grass tó ti ga sókè díẹ̀ yìí. So a máa remove àwọn grass yìí láti lè já sí pé kí ẹ̀gẹ́ tó wà ńbẹ̀ kálàáfíà lè dé fún. Torí time tó ń grow àwọn méjèèjì wọ́n jọ máa grow wọ́n jọ ń pín ilẹ̀ jẹ ni. Gbogbo àwọn fertilizer tó wà nínú ilẹ̀ wọ́n jọ ń pín jẹ ni. Ṣé o lè ní nísìnyí tàbí kí sọ pé bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ó ti di oúnjẹ ẹ̀gẹ́ nìkan torí pé gbogbo ohun tó ń já àgbàdo ń bí wọn ò ní nǹkan kan tó fẹ́ jẹ mọ́ ní fítámì. So àwọn ti stop ní tiwọn. Ìgbà tó bá ti ba dé level kó ti ń gbẹ kò ní fítámì kan tó nídìí mọ́ lẹ́yìn pé ó gbẹ ká dẹ̀ harvest. So láti yá jẹ́ kó jẹun yẹn lájẹ gbádùn a ní láti ṣe clearing lẹ́yìn tí a bá ti remove gbogbo nǹkan dáadáa tó wà níbẹ̀ tán lé ní báyìí. So ọmọ aró dẹdẹ wọ́n mi. Ọmọ aró dẹdẹ wọ́n mi. Ọmọ ní tirẹ̀ ọ̀fọ́ràn ọkọ̀ alájà. Ọmọ olúwo àtàpè ní tirẹ̀ ọ̀fọ́ràn ọkọ̀ alájà. Ọmọ olúwo àtàpè alájà kò dé àwọn máa bá ẹ̀ dé jàre. Àlàkẹ́ ọmọ Agboola. Alájà kò dé àwọn máa bá ẹ̀ dé jàre.
kò sọ fìdí ojú ibẹ̀ ló ti ń pawó. Wáyédè Ṣọlá ọ̀rẹ́ rẹ̀ ò káàkiri abẹ́ni tó bá wọ̀ ni. Wáyédè Ṣọlá ọ̀rẹ́ rẹ̀ ò káàkiri abẹ́ni tó bá wọ̀ ni. Ọmọ ìsàlẹ̀ Èkó ni wọ́n fẹ́ wá ìdí. Títí lọ́dẹ Mùṣín ọmọ tìrẹ ni Yeah. A fẹ́ sunsu ni, a fẹ́ sunsu jẹ ní bàá mi, àbí? A fẹ́ sansu. Ebi èdè Ṣakí tẹ fẹ́ gbọ́ lẹ tí ń gbọ́ yẹn o. A fẹ́ sansu. A fẹ́ sansu. A fẹ́ sansu jẹ. Iṣu sísan. Iṣu sísan. Lẹ́dọ̀ ni a fẹ́ fi ṣe oúnjẹ ni o. Iṣu sísun máa lọ normal ń tẹ o, naturally. Okay. Àti iyọ̀. Fuck. Àwọn fi iyọ̀ síṣu. Tani. Wáyédè Ṣọlá ọkọ Kúdírá. Ìmọ̀ràn tá a ti dalẹ̀ wọn lórí. Ẹyẹ kì í bòkó borí sọ́ọ̀gì Wáyédè ọ̀tá. Ìṣọ̀lá ọmọ ní tirẹ̀ ọ̀fọ̀rán. Okay, paper lele. Oṣù òde ni. Báwo lẹ́yìn dàmọ̀? Iṣu ojú ìyàwó lọ rèé. Iṣu paper ni. Ojú ìyàwó lọ yìí rọ̀ bákan. Ṣé bóyá máa ń rọ̀ náà nìyẹn? Anyway, ó ń lọ náà ni. Iṣu ojú òde lele. Ojú odò. Odò. Kí ni ìyàtọ̀ odò? Kí Odò. ni ìyàtọ̀ ẹ̀ bá ṣé máa ń dùn yàtọ̀? Èyí iṣu pépà number 1 ni. Number 1. Èwo ló dáa níyanjú iyán? Iṣu paper. Kò kí ń pẹ́ jiná gan. Okay. Kí ni wàá lè léyìn iṣu kọ? Ẹ mọ̀ pé ọ̀gá lóko àwọn ọ̀gá tún ní iṣu kókó iṣu pé kí ló kọ iṣu yẹn iṣu kókóró tí wọ́n fi ń gbẹ ìlú. Àti pépà ilé wa. Kódà èmi ò lè dáhùn sí máa ń dáhùn gan èyí tí wọ́n bá ti sọ fún yàn náà lè wọ́n mà. Kódà ẹ try o tẹ́ fi dá mọ̀ yàtọ̀ síra wọn. Iṣu ni iṣu ń jẹ àbáwò fi kádọ. Ẹ̀kẹ́ tún bẹ̀rẹ̀ kékeré báyìí ní kókó wọn pè. Okay, ìyẹn dùn so jẹ gan. Ó dùn so jẹ gan. Pépà. Ọ̀rẹ́ yọ̀ mí, ọkọ mọ́ta yọ̀ mí, ọkọ àyìnlá òròsì o, ọkọ àdéjà o, ọkọ àdéjà kò múra abẹ́gbọ́lá. Bàbá olóhùn ìwà tó lọ sí Amẹ́ríkà. Olóhùn ìwà o tó lọ sí Amẹ́ríkà. Kò darí wálé wá ṣeun rere. Bàbá fún mi láyọ̀ mi tó lọ sí Amẹ́ríkà. Kò darí wálé bá wà lálàáfíà. Ó lálùbáríkà ọmọ rí àdéhùn ẹni. Bàbá ọláyé wọlé o ẹ̀yìn jì. Bàbá dé dọ̀tún o ẹ̀yìn jì. Bàbá tó dé o ẹ̀yìn jì. Bàbá ọláyé tán o ẹ̀yìn jì. Bàbá dé bọ̀ wálé o ẹ̀yìn jì.
kẹ́mi wẹ̀yìn tì. Bàbá ló fún mi lọ́lá o wẹ̀yìn tì. Bàbá yẹ mi dé o wẹ̀yìn tì. Bàbá tètè láyọ̀ mi o wẹ̀yìn tì. Bàbá Ọlálékan wẹ̀yìn tì. Bàbá Olúwaṣeun wẹ̀yìn tì. Ọmọ abọ̀rìṣà kí ìlú lè jà. Ọmọ abọ̀rìṣà kí ìlú lè jà. Pẹ̀lú ọmọ rẹ̀ tún mú bọ̀gùn ọ́, ọmọ eléré kú èrè ẹnu. Ẹ̀gbọ́n tó ìwẹ̀ tì. Ẹ̀gbọ́n yẹn. Bàálà ìwọ tí ní ṣekúṣe títà rẹ̀. Ẹ ti fomi sí ni náà. Ẹ ti fomi sí ni. Kọ́ wọlé mi. Ẹ tẹ̀. Pẹ̀lú ọmọ aládùn ọ̀rọ̀ tí yé tọmọ lórí adé wẹ̀lẹ̀ jìnnì. Lórí adé wẹ̀lẹ̀ jìnnì. Òyìnbó 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 ọlọ́pàá òjò lórí adé jẹ́. Orí adé wẹ̀lẹ̀ jìnnì. Orí adé wẹ̀lẹ̀ jìnnì. Òyìnbó 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 ọlọ́pàá òjò lórí adé jẹ́. Ee omi di wà lálàbí o, ayé mi di wà lálàbí o. Ee omi di wà lálàbí o, ayé mi di wà lálàbí o. Di wà lálàbí, eré omi àgbo kéde. Di wà lálàbí. Eré omi àgbòkè, ọ̀rẹ́ dẹgbẹ́ wà lẹ́yìn ẹ̀, láyé bèbè dé wà lálàbí o. Eré omi àlàbí o, ọkọ̀ tààrà o, ọkọ̀ amúdá. Ọkọ̀ amúdá, ọkọ̀ lágbójú, ọkọ̀ àìsà àtúwádé pàdé o. Bàbá èdè àkàmì, bàbá èdè àkàmì, Àlàbí orí ilẹ̀ orí òkè o. Bàbá mú bàá dèrò mi o, bàbá bélé kéjọ mi o, bàbá mú sí bàbá, bàbá mú sí bàbá, bàbá níjà kó múra mi o, bàbá wa èdè mi o, bàbá táyé bá dùn mi o, bàbá ẹgbẹ́ àjèrè àbọ̀ mi o, bàbá ẹgbẹ́ àjèrè àbọ̀ mi o. Eré omi bàbá ẹgbẹ́ ìfẹ́ ló dùn mí o, bàbá ẹgbẹ́ ìfẹ́ ló dùn mí o. Baálẹ̀ ọ̀rẹ́ dẹ̀gbẹ́. Baálẹ̀ ọ̀rẹ́ dẹ̀gbẹ́ gbà. Aṣọ̀run kéjà. Pẹ́pẹ́ ọ̀hún kọjú wà ní. Stream, yes. Stream, odò, river.
Yes. Ẹ sọ̀rọ̀ kọ́ lè bá wọn kó dọ̀ ọba yẹn. Èyí tó sọ pé oko nígbà yìí ní odò ọba lélẹ̀. Tí wọ́n làwọn tó wà lórí. Ojú oró àbí ìkọ̀kan. Ojú oró lélẹ̀. Iná ni àwọn ewé yẹn. Ojú oró lélẹ̀. Ojú oró. Bó ojú oró yẹn ṣe ń débẹ̀. Ó kàn wù ú. Torí mi torí ṣe pé èèyàn ló máa. Torí mi rí. Láti ó máa wù jáde nínú. Torí pé Ẹ máa rí pé ó ní ẹtì àwọn. mo ti rí. Torí pé mi ò rí ewé kan tó jẹ mọ́ kí Ojú ni. oró ni mi sọ pé òsì bàtà ni ṣá. Sójú oró ni àbí òsì bàtà? Ṣé ojú oró ni àwọn eléyìí àbí òsì bàtà? Ṣé ewé? Tó wà sórí omi. Kò sóòsì bàtà kan náà pé. Òsì bàtà yà rí. Ọlọ́run ojú oró kékeré náà. Kékeré lójú oró, ok. Wọ́n ní òsì bàtà ní lékè odò. Eléyìí ó ń wù láti inú odò yìí ni o. Àti inú odò náà ló ti ń wù tẹ́lẹ̀. Ó dé jìn gan. Ó jìn gan o. Tí wọ́n bá wọ ẹ̀yàn lè kú. Olú tó dàbí láì. Abẹ́rẹ́ iṣẹ́ náà gan ti lágbára gan. So odò tí wọ́n fi sọ oko yìí lórúkọ lélẹ̀ báyìí. Odò ọba. Oko odò ọba. Odò ọba. Odò ọba sílẹ̀. Odò ọba bish. The work no go quick. Go spend go before the time we do now. Give us some maybe like how many minutes? May one person no go there among us. No, there are two of them. So you come join me. Me sef I go play now. Ẹ jẹ́ káwọn play ó lọ náà ni. Káwọn náà ṣàwà bẹ́ẹ̀. No dem go. Yeah. No dem go there now. You go disturb me like that. No. Wetin be this inside water? Okùn yẹn na rope. Okùn dé. Òun náà máa rí pé wọ́n fi ń ṣe bíbà yìí. Wọ́n fẹ́ fi bíbà yìí save àgbàdo ni. Ó fi save. Ẹ yẹ wá ní kò. Okay. So máa yí pọ̀. Ẹ jẹ́ àwọn play game la. Bro, my picture ya. Wọ́n ti ní káwá sí àbá. Oya copy it. Okay. Dọ́kà sùn rẹ̀. Ṣé mo rógo bàtà mi ò fẹ́ wọlé? Your wife never come? No. They know they are around. She go farm. Okay. It's rich, Bẹ́ẹ̀ máa save àgbàdo sí. Gbogbo nǹkan kọ́ lówó. Game time. Ojú ewúrẹ́ ìkàlẹ̀ àpàtà oko kó máa rìn wá máa yan ní ojú àrùdàn. Ìkàlẹ̀ àpàtà oko kó máa rìn wá máa yan ní ojú àwòdì òkè. You need that be ban. Ban on it. Bẹ́ẹ̀ má ṣe ban lélẹ̀. They're just making a kind of improvisation, or what is it called? Okay. So when you improvise. Ẹ̀rọ bá rẹ̀ sá ẹ̀rọ.
àbíkádò ti gbóná. Bàbá ẹ wá jókòó síbí bàbá. Ẹ wá jókòó síbí. Ẹ jẹ́ kí bàbá wá jókòó síbí bàbá. Ẹ wá jókòó bàbá. Ẹ wá jókòó. Ẹ káalẹ́. Ẹ kú àtàárọ̀. Báwo ni sọ́wọ́ ya? A ní ká wá bá yín ṣeré ni. So inú wa dẹ̀ dùn láti wà láàrin yín. So mo rò pé inú tí náà dùn láti gbàlejò wa. So ẹ ṣé ẹ kú ìfẹ́ wa o. So gẹ́gẹ́ bí orúkọ mi ní Oluwakiri. So a máa ń lọ sí ilẹ̀ Yorùbá káàkiri láti fi gbogbo nǹkan tó bá jẹ́ ẹwà ilẹ̀ Yorùbá hàn. Bí ẹ mọ̀ nínú Ogbooro nísìnyí tẹ́ bá wo ìlú Ogbooro ẹ máa rí pé oríṣiríṣi òkè ló wà ń bẹ̀. So àwọn ẹwà tá à ń sọ nìyẹn ẹ máa rí pé oríṣiríṣi nǹkan bí àṣà ìṣe àti ìwọṣọ gbogbo nǹkan ló jẹ́ nǹkan tó jẹ́ ẹwà àṣà. So àwọn nǹkan tá a máa ń lọ káàkiri àwọn ilẹ̀ Yorùbá láti fi hàn nìyẹn. So ọ̀tẹ̀ yìí ló wá kan ìlú Ogbooro. So lára àwọn nǹkan tó tún jẹ́ ẹwà àṣà Yorùbá ni iṣẹ́ àgbẹ̀. So a mọ rírì ẹ̀yin àgbẹ̀ wa. So ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ìlú tá bá lọ a máa ń lọ sí oko láti lọ bá wọn lo ọjọ́ kọ̀ọ̀kan nínú èyí tá à ń ṣe lénìí yìí. So ẹ jọ̀ọ́ má bínú sí wa bá ṣe rí wípé a lè ṣàlejò yín jù báyìí lọ. So mo rò pé nígbà míì a tún máa ṣàlejò ara jù báyìí lọ. So fún ìdí èyí so gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá so gẹ́gẹ́ bí pé ẹwà Yorùbá tá à ń ṣàfihàn rẹ̀ àwọn tó ń ṣeré orí ìtàgé wa náà wọ́n jẹ́ ìkan lára àwọn tó ń gbé ẹwà Yorùbá ga. So torí ẹ̀ a máa ń show àwọn fídíò àtijọ́ tó yẹ pé gbogbo àwọn tó ti di star tó ti di celebrity lẹ́nu gbogbo àwọn Lateef Adédìméjì gbogbo àwọn Dúnládé Adékọ́lá gbogbo ibi táwọn náà ti ìgbà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà táwọn náà kéré. So a máa ń ṣe àfihàn àwọn sinimá tó ti ṣe láti àwọn ìgbà yẹn. So àwọn la máa ń ṣe àfihàn ẹ̀ tá bá ti lọ káàkiri. So lálẹ́ yìí lára àwọn fídíò táwa wò nígbà táwa kéré ni fídíò tá a fẹ́ wò lálẹ́ yìí ló wà ń bẹ̀. So a máa rí gbogbo àwọn Jídé Kòsọ́kọ́ gbogbo àwọn tó kọlà níbi Lísàbítà wò tán tó ń ṣe ògbufọ̀ fún Pọtigí yẹn. So gbogbo wọn la máa rí wọn nígbà tí wọ́n kéré. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ máa bá wa lọ. So a dẹ̀ ní àwọn nǹkan àlejò ráńpẹ́ díẹ̀ láti fi ṣera wa ní àlejò kó lè jẹ́ kó dùn. So ẹ jọ̀ọ́ ẹ gbà wá bá ṣe rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. So àròkọ bọ́dún dé o ẹ ṣé gan o. Ilẹ̀ gbọ́dọ̀
Kasatuka. Ngeni. Wawa. Mama basema kuri gomnati like every other Yoruba community, Kebalo. So Ogbooro has treated us to a very, very nice reception. So ṣé ká sọ ti iṣẹ́ oko ni àbí ká sọ àwọn nǹkan tá ti wọ̀ káàkiri láàrin ìlú. So though we are not able to do much because of the season tower, but trust me, when next you see us, we are going to be doing more of Ogbooro. So a very special thanks to the people of Ogbooro farm fún hospitality wọn. Wọ́n ti gbà wá lálejò látara àná. So a fẹ́ máa lọ sí ilé báyìí. So and this will be the end of this very episode. So thank you. And God bless you for staying with us. Oluwakiri, gbogbo wa ni Oluwakiri. Bye.